so olóòrú àfáà ló pè mí ni 2005 mo ti ń dàlájì ni mo ti kọ́ fojú kan ní Ọlọ́run 2006 lọ́lọ́run ti kọ́kọ́ kó kọ́kọ́rọ́ nílé mi lọ́wọ́ mélòó nú ẹ̀yin tẹ́ jí pẹ̀lú ayé mùsùlùmí mélòó nú yín tọ́lọ́ ń kẹlẹ̀ láàánú ọmọlàkejì ṣé ẹ rántí ẹbí yín gan bèlè pé ẹ rántí ẹbí ẹlẹ́bí Kùránì Olúwa ní wà tẹ́símù bí abúlé ẹ di okùn ọlọ́mú wọn náà tàfà rákù ẹ má pìsì sí ara yín wọn náà tàfà rákù ẹ má kọ́ ti ara yín bí yorùbá sí Islam gẹ́gẹ́ tó bá jẹ́ lẹ́sìn mi tí ì ṣe mùsùlùmí adẹ̀bùkátà pàfẹ́ jẹ́ mùsùlùmí ṣe bómi lákọ̀ọ́kọ́ tẹ̀ka tó tẹ̀yẹ̀ rìn sẹ́ni táwọn bẹnẹfíìtì bí àǹfààní ẹ̀ tí ń wúlò fún wa ṣẹ̀ṣẹ̀ ń bẹ níbi káwa náà wúlò fún ni. ẹ lè gbéyẹ̀ wọn lọ́dọ̀ tèmi kọ́ jẹ́ o mọ́sálásí tọ́lọ̀ ń kọ́ fún mi mo ní tá a bá dá àwọn tí wọ́n kọ́ mọ́sálásí tá a bá dá wọn sí 5 àwọn kìrìsìtẹ́nì kó ìdá 4 wàláhì tàláhì súnmọ́ bí láìláìláìláìláwà. Kìrìsìtẹ́nì kó ìdá 4 lórí mẹ́sàsì tọ́lọ̀ nǹkan fún wa yìí kọ́nà bá dé parí ẹ̀dẹ́lẹ̀ tọ́rọ tó kú àwọn kẹ̀kẹ́ tá a nídi fan a nídi engine a nídi speaker a nídi microphone nínú mẹ́sàsì yẹn abẹ́ẹ̀sẹ̀ sílì mẹ́sàsì abẹ́ẹ̀sẹ̀ tiles bàbá àlùbáríkà kan olóríire kìrìsìtẹ́nì ni wọ́n ní roughly 2 million plus 2 million plus bàbá ẹ̀ ọ́ dẹ̀ mọ́ sọ pé aláàjì ẹ̀ má da akọ mi mo ṣe fọ́lọ́ ni sẹ́ni tọ́lọ́ ń ké òsínú ìsìlámù ni ẹni ọlọ́run kẹ́ bẹ́ẹ̀ nínú yìí olórí burúkú ọ̀pọ̀lọpọ̀ ẹni tọ́lọ́ tó kẹ́ ti bẹ́ẹ̀ nínú ìsìlámù ọ̀rọ̀ ọbú lẹ́ẹ̀mọ́ sọ sáfà tọ́lọ́ ń bá tó ráwọn aláàánú sí torí ẹ̀rọ rérò wá. àáfàá tí ọba ti máa ṣẹrú lábẹ́ yìí ẹ̀ẹ́bẹ̀ náà bí ó sún wájú tẹ́ ẹ bá pè ní gbájú ẹ ló ń jẹkújẹ ní ẹ là látẹnujẹ ní ṣé bàbá ńlá bàbá tí ṣé dì ní bàbá rẹ ti jẹun ni ṣé bàbá tí ọ̀tẹnujẹ àbá ẹ lọ wà bí kẹfù o ẹni ọ̀rọ̀ bá dùn àìfọ̀rọ̀ ọ̀nà o ẹni tọ́rọ̀ bá dùn àìfọ̀rọ̀ ọ̀nà o ẹ jẹ́ sọ tọ́rọ̀ fún yín èyí tó bá ti kọjú sí ẹ̀yin ilé pè ní aláàd èyí tó bá ti kọ̀yìn sí tọ́lọ́ òfin ṣe déédéé yín ẹ lára àmù ni ẹ ní àràmù ni àwọn kan wá gbẹ́ kànga fún anímọ̀sáàsì tí wọ́n fún àkànga owó tí mo ná ju tàwọn tí ń gbé kànga wá àwọn kan ní ẹ̀dẹ̀ ní kí wọ́n gbé wá ebára àgbà yahoo tẹ̀ dánwò fún anu ebára àgbà yahoo tẹ̀ sẹ́nu wọ́n gbẹ́ kànga yẹn bàbá mi kan dẹ́ pè mí pé ọlọ́mọ bá ti bàbá náà jẹ́ láéláé kìrìsìtẹ́nì ni o májọ ọ̀rọ̀ rí o dàrú májọ ayé rí o bàjẹ́ ó ní aláàjì mo dẹ̀ tún ronú pé mi níwà gbẹ́bọ́ o fún yín pé mi níwà gbẹ́bọ́ o fún yín wọ́n dẹ̀ ti wá gbé omi fún yín bàbá yìí ní aláàjì ẹjọ́ kí ló tún kù mi mẹ́sàásí àwọn nìkan làwọn fẹ́ ṣe ẹ má pariwo ẹ̀ síta kìrìsìtẹ́nì lẹ́ni náà bó wá ní ó kù sílì ó kù tiles wọ́n ní ẹ lọ béèrè iye tí ó parí ẹ̀ kì í ṣe iye tí ó ra sílì nìkan àbí tiles o iye tí ó ra sílì àti workmanship àti guitar nídìí iye tí ó ra tiles àti simenti àti workmanship àti gbogbo tí ó nídìí bẹ́ẹ̀ wàláhì tàláhì súnmọ́ bí láìlẹ́dílá èèyàn kan wọ́n ní àlọ́ béèrè adẹ̀lọ́ béèrè mo sì fún ọ lábọ̀ ọlọ́rajì mi ìfẹ́ kẹ́nìkan kọ́ bá mi dá sí o la ilaha illallah muhammadu rasulillah sallallahu alaihi wasallam
ṣé kò sáwọn tọ́lọ̀ ń kẹ́ ní ìsìlámù ni àwọn tọ́lọ̀ ń kẹ́ pọ̀ ní ìsìlámù mélòó ló fẹ́ kàn ṣe ṣe tó ní jẹ́ tí ó sì ó ṣe mọ iye ọdún tá a ti gbé mọ́sáàsì ń kalẹ̀ bàbá yìí nìkan wọ́n dẹ̀ yẹjú sílì wọ́n yẹjú táìsì pátá àtúwọ́ bẹ́ẹ̀ ṣe ilẹ̀kùn tọ́jẹ́ ti alumílíọ̀n ajíbí kẹ́mu tó pé aya rẹ̀ kọ́lọ̀ mọ́dọ̀rọ̀ ẹ̀rù láéláé mo sọ̀rọ̀ ilẹ̀kùn yẹn fún lálẹ́ 450,000 kílẹ̀ ẹjọ́ náà tó mọ́ báyìí ó ti sẹ́ni 450 sí mi aláàjì ọyẹ lọ ṣe ẹ̀pẹ̀ tí ó ṣe. a gbé odidi mọ́sáàsì kalẹ̀ tọ́lọ́ bá ní gbé kalẹ̀ mùsùlùmí tá a lè rí pọ́ǹtì ojú 3 sí 4 lọ gbogbo ìnáwó tó kù bẹ́ẹ̀ kìrìsìtẹ́nì ni wọ́n ná wọ́n wá ìfáìtì èmi náà ṣàjọ̀dún mo wá lọ ẹ̀yin wèrè kan wá ní mo ṣe lè lọ èpè mú i ẹ̀ ń sí èrè. Memory yìí kó virus a ti mọ ní ìdáka tura fún mi a ó tura fún bìá a máa ń kọ́ ní kápẹ́ gbogbo tẹ̀rù ní fi tọrẹ gbogbo tẹ̀rù bá ní fi tọrẹ abuaji ìjogún mímọ́ wọn bò wá ẹ bá wà kí bàbá pọ̀ kú ìnáwó ẹ má jẹ tẹ̀yìn. Mo ṣe tí mo lágbára lánàá ni mo tún ti promise nǹkan mi lábí aṣọ tí màá ṣe nínáwó fún chọ́ọ̀chì yẹn. Mo tún ti promise nǹkan mi lábí aṣọ tí màá ṣe fún chọ́ọ̀chì yẹn. Ibi tí mo lọ lánàá yìí ibi ọba adéwájọ bá débẹ̀ ni mi ṣe máa attend the program wọn náà. Èmi náà máa dámọ̀ nídìí ilẹ̀. Àti ìyá tó níjọ yẹn àtàwọn ọmọ ìjọ rẹ̀ wọ́n wà jókòó tì mí mòlídìí wọ́n nẹ́ra àjọ máa sàṣàlátù fún sẹ́lá Muhammad sallallahu alaihi wasallam bá a bá ń ṣe wàlímà wọ́n jókòó bá a bá nínú wọn ṣe wọ́n wà ṣé táwọn bá wá ń ṣe tiwọn tá a bá ti lọ mo ti dẹ lẹ́bọ dey play Yorùbá level Yorùbá level. Kí lè fẹ́ sọ ìsìlámù dà? Ṣebí ìsìlámù ìṣe ìsìlámù ṣẹ̀ṣẹ̀ dé ni. Ìsìlámù ṣẹ̀ṣẹ̀ dé náà. Ẹ kàn fẹ́ sọ ẹ̀sìn ìsìlámù dẹ̀ ṣe wàhálà. At least ìsìlámù kì í ṣẹ̀sìn wàhálà. Táàfà àkàbà tí wọ́n ṣe program. Ọ̀pọ̀lọpọ̀ yín ẹ̀ ní ilé ẹ̀ẹ́dàkú ara yín kúrí. Ẹ̀ẹ́dọ́rọ̀ ara yín sọrí ọ̀rọ̀ ọlọ́rọ̀ lẹ́ẹ̀mọ̀ràn nígbò lẹ́sìn yẹn dà ẹ̀ dára yín dúró ni èmi ọmọ rí tẹ́nìkan ro èmi Ọlásùnkànmí Àkànmú èmi tí mo lo ìgbésí ayé mi lọ́bọ́lọ́ mi ṣe rán mi ẹ bá wẹ̀yìn lóró kù èmi ò rí tí ẹ̀rọ wàláì. Agbé odidi mẹ́sàsì kalẹ̀ mi lè sàkáǹtì owó àwọn kìrìsìtẹ́nì ti mẹ́mẹ́. A fẹ́ ra páànù bọ́ndù 16 ìyá mi kan obìnrin Jésù yẹmí Fúnmilọ́lá ó nìkan ra bọ́ndù 8 kìrìsìtẹ́nì ni o bọ́ndù 8 nìyá nìkan ra 60,000 bọ́ndù 8 sẹ́yìn mùsùlùmí. Sẹ́ẹ̀rí pa àgbẹ̀ mọ́sáàsì kalẹ̀ ni mélòó lù yín ló ṣe support Ọlọ́run tó gbọ́wọ́ mi kọ́ mọ́sáàsì kan sí abà kúpakí abà pure water amọye mùsùlùmí tó náwó síbẹ̀ àmọ́ báwọn kìrìsìtẹ́nì ṣe fún wa ní support tó ṣé tí wọ́n bá wá ìfẹ́ ti tèmi náà wọ́n fẹ́ ṣàjọ̀dún mo wá lọ ọbẹ̀. Mo dẹ̀ níwọ̀n owó tí ń bẹ lọ́wọ́ mi mo ti torí ẹ̀dẹ́ lẹ́sẹ̀ ẹ̀jẹ̀ iṣẹ́
àtún ẹjẹ mi fọ́tò yìí fọ́tò tèmi àti ìyá àjọjọ yà ẹ fẹ́ la ẹ wò èyí tí fojú yín rí ẹ̀mí yóò fẹ́ bọ́. ẹ wo fọ́tò tèmi àti ìyá àjọjọ yà rè ẹgbẹ́ sẹ́lẹ̀ yìí ọ̀dà ẹ̀yìn ẹ̀yẹ sẹ́lẹ̀ yìí dàbí ọ̀dà chọ́ọ̀chì tí mo lọ láti jẹ́ ti ṣe bóyá gbọ̀dún ní ẹsẹ̀ àbí kórè sọ fọ́tò tá a jọ yanu sẹ́lẹ̀ yìí ọ̀dà ánkẹ́ alátẹnujẹ oníjẹkújẹ ìdíṣẹ́ dì ní wọ́n ti ń jẹ ọ̀rọ̀ náà dùn wọ́n fẹ́ ké ọ̀rọ̀ náà dùn wọ́n ṣé gbogbo ayé ni wàá sọpọ́ọ̀tì wàhálà tẹ̀ dálẹ̀ nú ẹ̀sìn. ṣé gbogbo ayé ni wọ́n sọpọ́ọ̀tì bẹ́ẹ̀ sì sọ̀rọ̀ ayé dàkọ̀ bí ọlọ́run. ẹ fún wa lọ́rọ̀ sọ gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń sọ yẹ́mẹ́yẹ́mẹ́ on behalf of Rasulullah sallallahu alaihi wasallam ọ̀rọ̀ yẹ́mẹ́yẹ́mẹ́ àwọn ọ̀rọ̀ tẹnu wọn gbà ẹ fún wa lọ́rọ̀ sọ torí ọ̀pọ̀lọpọ̀ yìí tẹ́ ẹ jẹ́ mùsùlùmí gan ẹ ṣe real lecture èébú lẹ̀ ń bú ọmọlúwàbí àwọn èèyàn lẹ́ ń fàya. gbogbo ayé ló gbà yìí pé la ilaha illallah ọ̀pọ̀lọpọ̀ kìrìsìtẹ́nì gbà pé Jésù kì í sọ Ọlọ́run ẹ̀mí mímọ́ ni ìránṣẹ́ Ọlọ́run ni sallallahu alaihi wasallam kì í sọ Ọlọ́run òjì sí Ọlọ́run ni kí ni wàhálà mo débẹ̀ lánàá wọ́n ní ṣe wáàsí mo ṣe wáàsí fún wa mo ní kó sọ pé la ilaha illallah wọ́n wí wọ́n pariwo ànẹ́bí kí ni pírọ́blẹ́mù tiẹ̀ èmi àti ìyá àdúrà rẹ o àjọyà fọ́tò ẹ fẹ́ la irú mi bá jó orí mi ṣe tó yìí èyí wà pé mọ tí mo ṣe mistake mi fún ọ kó o pẹ́lú mi ọmọ tí mo ṣe. báwọn bá dá ti wálẹ̀ wọ́n á wá tìjọ́tìjọ́ wọ́n á fi ìjókòó wọn yé wá sí wọ́n á náwó wọ́n á pọ́n wálé ṣé táwọn bá dá ti wọ́n lẹ̀ ṣé ká parọ́ pàṣí lé ni àbá rẹ̀ tí ò sí akápá rẹ̀ ń ṣe wá. ọrẹ tí wọ́n ní kàtà ṣé wọ́n fi àlà ọrẹ lẹ̀ pé ẹni tó ẹ̀tọ́ rẹ̀ fún rẹ̀ ẹni tá a mọ̀ rí gẹ́gẹ́ wọ́n ní ata lọ́rẹ. bí ẹ bá páàkì jíìpù sẹ́mọ̀ jíìpù ọwọ́ abọ́ọ̀lù ó ní ẹ̀bùn mi kẹ́ ẹ bá lágbára wọn ní kẹ́ ẹ fún un. àwa gbé tiwa kalẹ̀ mùsùlùmí fún wa ní support kìrìsìtẹ́nì fún wa ní support ṣé táwọn náà bá wá ń ṣe tiwọn ṣẹ̀ṣẹ̀ ń bẹ́ẹ̀ bí ká náwó tọ́lọ́ ń bá fún wa fún wọn ni kí lè fẹ́ sọ ìsìláàmù dà kí lè fẹ́ sọ ìsìláàmù dà jẹ́ ìṣòtọ́rọ̀ sàkátà pàrà báyìí láàṣetọ́ bí tó bá yọ bọ̀lọ̀bọ̀lọ̀ ẹsẹ̀ bẹ́ẹ̀ ni o èyí tó bá ti rí tí mo ṣe mo mọ̀ ọ́n mọ̀ ṣe ni o mo dẹ̀ mọ̀ tí mo ṣe o I'm not baby o ọgbọ́n tí mo sọ fún ọ kó lè torí ẹ o pé kọ́mẹ́ǹtì ẹ̀yàkẹ́ alátẹnujẹ oúnjẹ kùjẹ ṣe wéré lẹ́lòmíì ni mo lọ síbi kan mo lọ náwó o tún pè mí lóúnjẹ kùjẹ ṣé bẹ́ẹ̀ mo lọ ọbẹ̀ lọ náwó ẹgbẹ́ sóúnjẹ kùjẹ tó ní mí bẹ́ẹ̀ yẹ. mo lọ ibì kan lọ náwó o pè mí lóúnjẹ kùjẹ fún àwọn àmọ́ tó ń ṣe bẹ́ẹ̀ yẹ mo lọ ibì kan mo lọ náwó òun pè mí lálátẹnujẹ ṣe kí ló tẹ́ ẹ̀ máa gbé kalẹ̀ mọ̀ òru ọ̀rọ̀ mi lè pẹ́ mọ̀ bú ẹ̀ gbogbo jẹ̀mọ́ bẹ́ẹ̀ sì ọba pawápọ̀ fine inna dina inda láìlì Islam wọ́n kírun nínú báìbù gbogbo ọ̀pọ̀lọpọ̀ kìrìsìtẹ́nì náà ni wọ́n kà á àmọ́ wọn ò tẹ̀lé tó bá dẹ̀ wọ́n láti tẹ̀lé wọ́n tẹ̀lé olúwa ní ìrìn ànábì nẹ́kàlá àtàdímọ́ ní àbábútà wọ́n là kí ní láyé àdìmọ́ yẹn sàn don't force anybody don't force anybody tí ẹni kò drop lecture sọ́ńtọ́ ọmọ ń pẹ́ sọ́ńtọ́ orí
bẹ́sìn ọba pawápọ̀ ìjọmọ Yorùbá pawápọ̀ Nàìjíríà pawápọ̀ èdè pawápọ̀ àǹfààní láàrin àwa pawápọ̀ àdúgbò pawápọ̀ ìlú tó pawápọ̀. Èmi kọ́ ni màá dájọ́ rẹ ìwọ kọ́ ló dájọ́ mi kí ló para rẹ torí tèmi sí kí ni para mi torí ẹ̀ sí. Olúwa gẹ́gẹ́ sọ fún Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam Olúwa wa ma alayka illa balagun mubin. Wa ma alayka illa balagun mubin. Eri Ànábì ètò kan ni kò sọ̀rọ̀ fún wọn má sọ wọ́n dọ̀tá ẹ má bá wọn jà. Olúwa tó sọ fún Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam láàyè kẹ́pẹ́ wa ma arsalinaka illa rahmatan lil alamin. Ìta àrùn ọ̀sìn gbogbo ẹ̀dá ni kò já láàánú fún gbogbo ayé. Mọ́mọ́ ẹni ìkẹ́ lọ́ta kó gbogbo kálukú wọn mọ́ra. Ṣáàmì kó wà kúlù máa yù íbù mùtì o. Bí yóò bàbá ọ̀sẹ̀sìn rẹ gẹ́gẹ́, ìfẹ́ ni ó ṣáájú. Àfáàní wà níyù tífúlì mọ́rọ̀ sákàwù, wá gbà kàrà wá gbà dúdú lọ́mọdé fi mojú ẹni. Ẹjọ́ gbogbo ayé yẹn, fọ́tò tẹ́bí àti ìyá àdúrà àjọ yẹn sí ọ̀dà. Ẹjọ́ ẹ sọ̀rọ̀ o, sọ́dà àbí ọ̀dà. Ẹjọ́ mo ní di kọ́mẹ́ǹtì òkèrè tẹ̀yàn mẹ́wàá. Fọ́tò tẹ́bí àti ìyá àdúrà àjọ yà yìí sọ́dà àbí ọ̀dà. Èmi àti ìyá àdúrà lájọ yà fọ́tò kì í ṣe yé pé o. Sọ́dà àbí ọ̀dà. Ẹjọ́ mo ní di kọ́mẹ́ǹtì òkèrè tẹ̀yàn mẹ́wàá. Mr. Sunday Adeyeju Ṣèyí Akíade fọ́tò tèmi àti ìyá àdúrà àjọ yà yìí kí lẹ rí sí sọ́dà àbí ọ̀dà. Ẹ ṣeun. Very fine, thank you. It's good, thank you. Bàbá yìí ní Kọ́lá kí ni jẹ́ Kọ́lá abẹ́ ìmọ̀tẹ́fẹ́ kọ́ ni ẹ tún kọ́ Frank ọ̀gá. Thank you. Dúró tóye Adéníkẹ́ àbúrò ní sẹ́yìn. Sáà gẹ́ra wa jẹ́ ní. Mo ṣe tí ṣe tán lánàá mo sì bóde ní church mo délé àwọn apẹ̀rù mọ́gìrì àtòkírun kí ni wàhálà. Ẹjọ́ mo ní ìdèyàn mẹ́rin márùn-ún sí mímí àti ìyá àdúrà ṣe ya fọ́tò yìí sọ́dà àbí ọ̀dà. Frank ọ̀gá ìyá bàbá ìyá bàbá ní dàda ọ̀dà tó dààmú ẹ̀ fòrò. Fọ́tò tèmi àti ìyá àdúrà àjọ ìyá yìí Sunday àdéhùn ni o wọ́n tún sọ pé àsálàtù ni màá ṣe títí ayé mi o Muhammad ni màá tẹ̀lé kí má bàa jìyà. Ọlọ́run ṣàánú wa Nàìjíríà o. Thank you very much. Taiwo Amsat àbúrò ní sẹ́yìn. A ní ẹjẹ́ àlọ́ ìfẹ́ mo ti sọ fún yín ti pẹ́ èyí tí ń fìyà jẹ wá Nàìjíríà ìfẹ́ ti sọnù. Àláàánú ara wa a nígbàgbọ́ síra wa ká gbà pé kan ni wa èyí tí ń fìyà jẹ wá nù. Èyí tí ń fìyà jẹ wá nù. Àìláàánú yóò jẹ́ kẹ́ńtọ́ yọ tẹríba ẹlòmíì ti ń kọ́mẹ́ǹtì burúkú tẹ́ ẹ bá kán fóònù ti ń bẹ lọ́wọ́ rẹ̀ ẹ lẹ̀ fóònù yẹn mọ́gẹ̀rẹ́ ni o.
káàdì ẹlòmíì tẹ́ ń wò lọ́nláì káàdì tó lóòdù ni wọ́n fi fún dátà o kò tún lè dá dátà ra ó bí ibi ìyá tí ń jẹ́ tọ́jọ́jọ́ orí ẹ̀ lọ́dẹ. ètò ọ̀rọ̀ dátà ọ̀rà kọjá 1 gig ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún ló sì fi dúró 1 gig. kò sí wàhálà ya bọ̀bọ̀ I like it. ìmìlẹ̀ ẹjẹ́ àjọ ìyá kó ìrọ̀rùn lọ bá dé jàre ìyá mi àbúrò ní ṣe yí. Wa alaikum salam kọ́mọ níyọ̀ ẹ̀sìn wo ìyá bàbá ẹjẹ́ àjọ ya fọ́tò àmọ́ mi mọ bí ẹ wà mọ bí ẹ ń gbé bó láti wá jọ ya fọ́tò torí náà ẹjọ torí tọlọ́hun ẹ jẹ́ ká jẹ́ ìsìláàmù onísinmi ìdí àwọn òfin ìsìláàmù bíi ìkímọ̀ wà mọ́ ìsàtúni àsànà ìní ẹjẹ́ àlọ́ gbogbo orú àwọn tí wọ́n yá tí ń pẹ́ di àrífín tí ó ń sẹ́lá Muhammad sallallahu alaihi wasallam àìfi wèrè wo wèrè mélòó lára wọn àwọn náà mọ̀ yìí pé abiyì ni àdẹ́bíwá Muhammad sallallahu alaihi wasallam wọ́n mọ̀ pálápọ̀lé ni àwọn gẹ́gẹ́ pé sọkúsọ làwọn ń sọ àwọn tí wọ́n bá yẹ pé aláàyè yọ̀wọ́ lórí àwọn gẹ́gẹ́ pé ta ló rọ́nà rí tí ó wà kóun lọ́nà kó ya fọ́tò rẹ̀ tí ó lọ ya fọ́tò rẹ̀ ta ló rọ́nà rí ọba tí ò sí rí ìyá bàbá ọ̀dà kò sí wàhálà yọ ìbàdàn lẹ́lẹ́gbẹ̀ẹ́ wa ẹ̀yẹ tí lélẹ̀ tiẹ̀ wà kò sí wàhálà ẹ̀yà ìmí ní WhatsApp ṣebí nọ́mbà mi bẹ lọ́wọ́ yín ẹ̀yà ìmí WhatsApp máa tiẹ̀ wà kí njọ́ kan ẹ̀yà ìmí ní WhatsApp ṣe ní nọ́mbà mi lọ́wọ́. ẹ jẹ́ àpẹpẹ sínú Islam ká pẹpẹ sínú ẹ̀sìn Islam kí lẹ́sẹ̀ ti bẹ́ẹ̀ bíi pé àwọn táwọn náà ń wá sí prógámù wa tí ń wá sí ìjókòó wa wọ́n ń fi ìjókòó wọn pọ́n wálé wọ́n ọkẹ́ ẹ sọ fún mi dé Mr. Kéde Àgbàlá Gabriel Mr. Kéde Àgbàlá Gabriel àjọ kọ́mẹ́sásì ni tọ́ba nínú ìwọ sí ẹ̀rọ pé ní lọ́bẹ̀ dey play mọ́sáàsì tá a fẹ́ sí Àgbàlá Gabriel àjọ sí ni even Àgbàlá Gabriel yóò tún gbà wọ́n dùn jọ náà òfófó ni mò ń ṣe yìí àjọ wà ń bẹ̀ ni ok ya bọ̀bọ̀ after program ẹ̀ àìmí ní WhatsApp ẹ bá mi sọ̀rọ̀ WhatsApp no problem àjọ sí mọ́sáàsì yìí ni. Àgbàlá Gabriel wà nù aláwọ̀ dùjọ́ náà Mr. Kéde Àgbàlá Gabriel yóò ta Amẹ́ríkà wá Nàìjíríà jọ sí mẹ́sàsì yìí ni ṣe báwọn yẹn bá ń ṣe nǹkan tó bá rí mi lọ ọ́ parẹ́ ebi ọmọ náà yẹ yẹn sẹ́ ọgbọ́ Ọlọ́run fi mí sálì jẹ́ náà yóò tún fi mí sálì jẹ́ náà nothing concern you my life is for me, your life is for you. Tí téèyàn bá ń ṣe bá ti yé kò sí pírọ́blẹ́mù kankan. Mo dẹ̀ nígbàgbọ́ nínú ọba tó ní mi pé la ilaha illallah. But ẹjọ́ sí ẹ̀sìn sóníkà wíìsì ìjọmọ nìyẹn ni. Sẹ́ẹ̀sì ni a mọ̀ pàtàkì ìjọmọ nìyẹn ni. Ẹ̀sìn wa sóní a mọ̀ pàtàkì ìjọmọ lúwàbí ni. Kí lè bẹ́ẹ̀ sọ ìsìláàmù dáa? Àwọn pilot tí ń wà wá lọ Mẹ́kà mélòó mùsùlùmí nù wọn ansẹ̀ tí tẹ́mi àti ẹjọ́ ń lò ṣé mùsùlùmí ní í ṣe. Facebook tí gbogbo oníkálukú wa ti ń rẹ gbẹgbẹ yìí kìrìsìtẹ́nì ló ní ọmọ kékeré ló ní kìrìsìtẹ́nì ló kírètì ẹ̀
ẹgbẹ́ ká má bàa kírísítẹ́nì ṣe ọ́fíìsì tẹ́ẹ̀dẹ̀ ló tẹ́ tí ń lọ gbẹ̀gbẹ̀ kírísítẹ́nì ló ní sọ́tẹ́ WhatsApp kírísítẹ́nì ló ní YouTube kírísítẹ́nì ló ní TikTok kírísítẹ́nì ló ní sọ́tẹ́ ìdìnnà sílátàlẹ̀ mistake ọba tí ń fi ẹrú ẹ̀ lọ́mọ náà yọ fọ́nà mọ́ yìí. Ìmọ̀ Ọlọ́run tọ́lọ́run fi yí àwa kí ó tí mo kí ọ̀pọ̀ àmọ́wọ̀n tí mo ké yé mi wàláhì tàláhì ò yé mi ló jẹ́ mọ̀ pé òbí mi tóbi àáfà mi àáfà mi ló jẹ́ mọ̀ yí òbí mi ọ̀rọ̀ tá ń sọ yìí kì í ṣe gbogbo mùsùlùmí mi sọ yìí pé òbí tóbi ju àáfà lọ àmọ́ gbogbo ọmọ kíw gbogbo ẹni tó bá jẹ́ tó kíw yóò mọ̀ pé àáfà àwọn tóbi lọ́dọ̀ àwọn ju òbí òun lọ iye òmí níbi nípa useless àwọn òbí wa àwọn appreciate ẹ tó ṣe wàhálà lórí wa ni Yorùbá gẹ́ ní òbí ni kò tó òun ni ṣẹ́mi tí mo fọwọ́ ara mi rẹ́yà mi máa kà lọ́pẹ̀ mọ́ iye òbí mi tí mi dẹ̀ tọrọ ẹ̀ lọ́wọ́ olóṣèlú mo dẹ̀ mọ̀ pé mi ká lọ́dún tí mo ṣe 2013-14 mo mọ̀ pé mi ká mo kó wájú Ọlọ́run ọba mi dẹ̀ kó mi lọ́wọ́ dẹ̀ fi pa mi ká. Sẹ́mi lọ́wọ́ àjúwò èbì fún sẹ́mi lọ́sẹ̀ wá júwe pàtàkì òbí fún èmi tó kẹ́kẹ́ pé mo jáde gan mo ṣe tó yìí bí ìyá mi ọba mọ̀ pé mo ti wọlé mọ́ mi ò ní sùn sẹ́mi mọ̀ pàtàkì ẹ̀ ní òsùn torí mi ìyá tóbi mi gẹ́ mọ̀ pé bí mo ṣe mọ ìyá wọn tó àáfàá mi tóbi lọ́wọ́ mi tó jà wọn lọ tòrọ àáfàá mi ló jẹ́ mọ̀ pàtàkì òbí mi. Ra'aytu àákàlẹ̀ akọ̀mù alìmí àmọ́ ọ̀rọ̀ tá ń sọ yìí gbogbo àáfàá kọ́ ló lè gbà bẹ́ẹ̀ o ẹ jẹ́ sọ tọrọ fún yín o àfààfàá tó bá jẹ́ kó náà nǹkan mọ́ ń kéwú àáfàá àti dẹ̀ nǹkan mọ́ ń kéwú tá ń sọ kì í sáàfàá tó gba màlímù o àáfàá tó bá tó gba màlímù ó kéré nù wọn tó lè gbà bẹ́ẹ̀ àmọ́ àáfàá tó bá jẹ́ pé tìkárẹ̀ ní kọ́mọ ní kéwú yóò mọ wàhálà. àáfàá tó bá yẹ kó ní nǹkan mọ́ kéwú yóò mọ wàhálà téèyàn máa ń ṣe kọ́mọ tó mọ kéwú yóò mọ wàhálà tí àáfàá ń ṣe kọ́mọ tó dàfà yóò wá fi jọ ọjì àmẹ́ni wọ́n bá pèrè mùsùlùmí tí ìsá àáfàá tí ì ṣe pé ó lè jẹ́ àáfàá tí ọkọ mọ́ kéwú àáfàá tíṣà àáfàá tí ń ta ráìsì àáfàá ọlọ́kadà àáfàá mẹkáníìkì àáfàá dírẹ́fà kò lè mọ pàtàkì ìyà àti wàhálà tí yẹn ṣe lórí pé yẹn kọ́ mọ́ kéwú torí náà Ọlọ́run ní dá wà láàmú ọmọ ìyá kan náà jọ ni wá o bẹ́ẹ̀ sì ọba pa wá pọ̀ àwọn nǹkan míì tó pọ̀ tó pa wá pọ̀ torí náà méje tọ̀ bẹ́ẹ̀ lómi ètò ìfáìtì mi ó torí mi àfẹ́tí ìbáráyè lọ lókù ẹgbà fọlọ́run. Mrs. Mọ́lákẹ́ Adéyẹmí bu ẹwà látàárọ̀ ẹ béèrè àfáyín láti yẹjọ́ yìí ojú òní tì wá o ara òní ní wá ìdààmú òní jẹ ìwọ tó kù kọ́dún yọ parí. ìwọ̀n tó kù kọ́dún yóò parí pẹ̀lú ògo tọ́lọ́run aburú òní sẹ́ni kankan ló wa àánú Ọlọ́run lè wa bá ọkàn wọ́n balẹ̀ àrògo wa lò àádẹ́rẹ́ ayé wa ṣe ọlá máa ń ṣọ́ Allahu la quwwata
ilá abilá alẹ́ ilẹ̀ ẹ̀sìn ọ̀la masha Allah la quwwata. Táíwò Hasan WhatsApp number mi òkè 08033823347 08033823347 direct number mi náà nìyẹn WhatsApp number mi nìyẹn. Ọlọ́run ní dá wa láàmú prógámù tòní òní jù bẹ́yẹn lọ gbogbo wọn tó ń kọ́mẹ́ǹtì alátẹnujẹ èmi tí ẹ̀yìn fáìtì sóde tí mo dẹ̀ náwó ṣéǹtì ti ń bẹ lọ́wọ́ mi tó tún lálátẹnujẹ ní sórí pọ̀ mọ́ tó ṣe sẹ́kọ̀ọ́ ní pé ṣé dì ní wọ́n ti ń jẹ. Ọlọ́run ní dá wa láàmú ojú òní tiwa Alukurani ló kó wa jọ kásẹ̀tà ní mọ́sẹ̀ tú wa ká káwa náà mọ́sẹ̀ tí ó dáa káwa náà mọ̀ wù tí ó dáa ká lè gbádùn subhana rabbika rabbil izzati amma yasifun wassalatu wassalam ala alhamdulillahi rabbil alamin. Ìkirè ọmọ ẹwú ní ìwòrí ẹwú filẹ̀ mi fọ́nà mi bàbá kábíyèsí akéré tìlú Ìkirè ọlọ́jẹ́ pẹ́ lórí ọlá o òkúta ọmọjọ payó o Ìkirè dé tá a múra nínú oṣù yìí náà ní ọlọ́kọjọ kọ bá wa ṣe o kọlọ́jọ́ já rọrùn bàbá sí mọ́mọ́ àgbà fún gbogbo ìlú Ìkirè ọlọ́mọdé dààmú sí ọmọ kékeré lẹ fi wà lórí àga àgbà ọlọ́njẹ́ dàgbàdùgbò láàyè náà ọlọ́mọ ṣáàlá ọ̀la quwwata illa billah ẹ̀sìn Islam ọlọ́mọdé ọ̀dàrú gbogbo àwọn mùsùlùmí ẹjẹ́ àṣẹ ṣọ̀kan kí ló dé tẹ́ pé àìdá ọmọlàkejì rẹ ló ń wá wọ́n náà láìdá ọ̀láìdá ẹjẹ́ àlọ́fẹ́ ìfẹ́ sí gbogbo tán o ẹjẹ́ àṣọra wa lọ́kan bẹ́ẹ̀ sí ọba pa wá pọ̀ àwọn nǹkan mìíràn tó wà tó pa wá pọ̀ o. Salamu alaykum wa rahmatullahi ta'ala.